afáànjá kí a mọ̀ pàtàkì Ramadan. lọ́nà akóbìnrin ìnáni mọ̀ṣítàbù. torí gbogbo àwọn ẹni Ọlọ́run, àwọn tán jẹ́ wòlíì Ọlọ́run, àwọn tán jẹ́ ẹni tí ẹ̀mí wọn máa ń fà sọ́dọ̀ Ọlọ́run gbogbo ìgbà, tó jẹ́ pé ní gbogbo ìṣẹ́jú àwọn ò ní nǹkan kan míì tí wọ́n máa ń rò, kò sí nǹkan kan míì tí máa bẹ̀lẹ́ mi wọ́n ju bí wọ́n ti súnmọ́ náà wà lọ. ilẹ̀ fi àwọn ẹni Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run, àwọn ẹni rí Ọlọ́run kan bẹ tó jẹ́ wípé gbogbo ìgbà wọn ò yí fẹ́ já sílà connection tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́run ìfẹ́ já kọ́ tí àwọn sílà yẹn pé ìfẹ́ kó ṣe kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ẹni bí wọ́n bá ti ṣàlọ́ alákàbáyì ní bá ti ń já ó tó lọ sí mi wọ́n bá ti ń sẹ̀mí náà ni wọ́n máa ṣe àwọn àdìkáàrù fọ́lọ́run ẹnu wọn kò ní dilẹ̀ níbi à ń ṣe àdìkáàrù fọ́lọ́run, níbi à ń ṣe àwọn ìrántí Ọlọ́run, níbi à ń ṣe àwọn nǹkan tí inú Ọlọ́run bó máa dùn sí, tí inú Ọlọ́run bó máa yọ sí, wọ́n máa ṣe gbogbo ògbà fọ́lọ́run bẹ́ẹ̀ torí pé wọn ò fẹ́ já sílà yẹn, wọn ò fẹ́ já òǹdè tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́run, wọ́n sì fẹ́ máa purify ọkàn wọn, wọ́n fẹ́ máa purify ẹ̀mí wọn kó lè jẹ́ pé tí wọ́n lọ lè gbé bọ́lọ́run yóò lè jẹ́ nǹkan tó dáa, wọ́n lè lọ bọ́lọ́run bí qalbin salim, sàpọ́lọ́run náà sọ pé illa man ata Allaha bí qalbin salim. àwọn wá ṣẹ̀ṣẹ̀ àwọn tètè ń ṣiṣẹ́ lórí pé báwo làwọn ṣe fẹ́ ṣe qalbun salimun tó jẹ́ pé ní ya'tuna ila Allahi azza wa jalla bí qalbin salim tí ò ní jẹ́ bí qalbin maridin, kò ní jẹ́ ọkàn tí ń ṣàìsàn wọn gbèrò ọ̀dọ̀ ọkàn tí ó lálàáfíà tí ó làkú bí gbogbo kíníkíní sọmọlàkejì ní làwọn prepare ni wọ́n ṣiṣẹ́ lélérí tí wọ́n ṣiṣẹ́ tọ̀ tí wọ́n sì fi fún ẹ̀mí wọn mọ́. irú àwọn bẹ́ẹ̀ ló wá fi jẹ́ ìpè ní tí Ramadan tọdún kan, irú bí Ramadan ọdún tó lọ sí lọ́n, àwọn ẹni Ọlọ́run yẹn ọkàn wọn ò máa wárìrì kọ́nà kó ṣe àwọn náà lẹ́ni Ọlọ́run tààrà, àwọn ní ìṣẹ́ ní oṣù ẹni Ọlọ́run làwọn náà o, ṣùgbọ́n àwọn kan tún mú wọ́n tún mú ní wíwo ojú báwà tó ṣe mú ilọ́ débi pé àwọn òtí ẹ̀ wò òórùn kankan mí pọ̀rọ̀ ayé mọ́, gbogbo tí ń bẹ́ lọ́rọ̀ ayé ò kàn wọ́n mọ́ ju tọ́lọ́ nìkan lọ, gbogbo ìṣẹ́jú wọn, gbogbo wákàtí wọn, gbogbo ìṣẹ́mí wọn, ló fi wá jẹ́ wípé bí Ramadan ọdún tó lọ sí lọ kó bá ti kásẹ̀ nípa ìbànújẹ́ òtún bá wọn torí wọ́n mọ̀ pé ní Ramadan nìyẹn àwọn tún ní àǹfààní láti rí àwọn dìrán àwọn àdìpèlé nínú àwọn ẹ̀san táwọn gbà wọn ju Ọlọ́run. ìwà jẹ́ ni Ọlọ́run yẹn tó bá ti wá bí Ramadan ọdún tó lọ bó ti wá lọ làwọn ti wá máa wá retí pé bí kó tó tètè dé kó tó tètè dé sọ pé wọ́n tí wọ́n máa rò ní pé àdúpẹ́ o Ọlọ́run ti bá ti lọ àlejò ọ̀nà tó wọlé dé táwọn fi bí panú tí o ti ẹ̀já tún àwọn bẹ́ẹ̀sì yẹn àwọn ẹ̀kan lọ bẹ́ẹ̀ náà lọ́fẹ̀ẹ́ aka gbọ́ oúnjẹ lásán àti àwọn ẹ̀má ń kúnyàn pápá mọ́ra ní Ọlọ́run ṣe ó ti lọ sọ pé tí ó dùnú sínú gbogbo àwọn tó sì jẹ́ alárọ̀kún alámúyó gbogbo tínú táwọn náà máa dùn sí ni pé Ọlọ́run ṣe wọ́n ti bá ti lọ àwọn tó ti bẹ̀rẹ̀ báwọn tí máa gbà báwọn tí máa pa tébù rẹ̀ ó ti bẹ̀rẹ̀ padà so inú àwọn máa dùn kí Ramadan ní báwọn rí ti lọ ṣùgbọ́n náà àwọn ẹni Ọlọ́run inú táwọn wà máa bàjẹ́ ọkàn wọn máa wá rí pé oṣù kẹ́ẹ̀ tó ń lọ oṣù ẹ̀san ńlá ńlá ti ń lọ oṣù tí